A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio ti ṣàlàyé bí ó ṣe rá wọ inú súnkẹrẹ-fàkẹrẹ tí ó dí gágá ní ojúnà Èkó sí Ọ̀tà sí Abẹ́òkúta lópin ọ̀sẹ̀ tí ó kọjá látàrí ọ̀nà tí kò dára. Akpabio sọ eléyìí níbi àṣekágbá ayẹyẹ ìṣẹ̀ṣe Yewa tí ó wáyé ní Ìlaró, ìjọba ìbílẹ̀ Gúúsù Yewa, ìpínlẹ̀ Ògùn. Pẹ̀lú àwọn sínétọ̀ 70 tí wọ́n jọ kọ́wọ̀ọ́rìn rebi ayẹyẹ yìí ni Akpabio ti yarí wípé ojúnà ni òun yóò gbà dé ibi ayẹyẹ ọ̀hún kí òun lè ní ìrírí ohun tí àwọn ará ìlú ń là kọjá lójúnà yìí lójoojúmọ́. Ó ní ó gba àwọn tó wákàtí méjì kí àwọn tó gúnlẹ̀ sí Ìlaró láti Èkó. Èyí ló mú un pinnu láti ṣe àtìlẹ́yìn fún gómìnà Dàpọ̀ Abíọ́dún lórí àtúnṣe ojúnà tí ó ṣe pàtàkì yìí. Akpabio tẹ̀síwájú wípé ilẹ̀ Yewa ní ilé-iṣẹ́ tí ó dára pẹ̀lú ìjọba ìbílẹ̀ 5 péré. Fún ìdí èyí, àwọn rí i wípé ó ṣe pàtàkì láti lo ilé-iṣẹ́ agbaṣẹ́ṣe tó dáńgájíá fún iṣẹ́ ojúnà yìí, bí ó ti fi dá àwọn ará ìlú lójú wípé ayé wọn kò ní wà bákan náà mọ́. Ààrẹ ilé ìgbìmọ̀ tí wọ́n fi jẹ oyè fìwàgboyè ti ilẹ̀ Yewa láti ọ̀dọ̀ àwọn ìgbìmọ̀ oníṣẹ̀ṣe ilẹ̀ Yewa wá rọ àwọn ọ̀dọ́ ní ilẹ̀ Yewa àti ìpínlẹ̀ kí wọ́n sá fún egbògi olóró àti àwọn ìwà tí kò bófin mu mìíràn. Ó ní ayé wọn yóò ní ìtumọ̀ bí wọ́n bá ṣe èyí. Gómìnà Dàpọ̀ Abíọ́dún náà sọ wípé ó gba òun ní wákàtí 3 láti wa ọkọ̀ dé Ìlaró láti Abẹ́òkúta, bí ó ti wá bẹ ilé ìgbìmọ̀ láti bá wọn rọ ìjọba àpapọ̀ fún iṣẹ́ ojúnà Èkó sí Ọ̀tà sí Abẹ́òkúta. Ó ní èyí ṣe pàtàkì fún ìdàgbàsókè ọrọ̀ ajé ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti títà, rírà àti mímu egbògi olóró National Drug Law Enforcement Agency (NDLEA) ti fi ọwọ́ ṣìkún òfin mú olórí ilé-iṣẹ́ okòòwò egbògi olóró 2 pẹ̀lú egbògi olóró tí iye rẹ̀ wọ ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù náírà. Agbẹnusọ fún àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ ní àná ọjọ́ Àìkú, bí wọ́n ṣe sọ wípé bákan náà ni àjọ yìí gbẹ́sẹ̀ lé ohun ìní àwọn wọ̀nyí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ tí wọ́n ti ń ṣọdẹ wọn láàrin ìlú àti lókè òkun. Àwọn méjèèjì tí wọ́n gbé egbògi olóró pamọ́ sínú ikùn ní ọwọ́ tó pẹ̀lú ẹrù tí wọ́n ní lọ́kàn láti gbé lọ sí orílẹ̀-èdè Paris, Faransé àti Doha ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe ìlú Àbújá. Bákan náà ni ní ọjọ́ 10 oṣù kẹwàá, ikọ̀ pápákọ̀ òfurufú Murtala Muhammed fi ọwọ́ ṣìkún òfin mú Hakeem Babatunde Salami, ẹni tí í ṣe adarí Tajudeen Babatunde Abioye Transnational Criminal Organization, tí wọ́n ní ó lọ́wọ́ nínú oríṣiríṣi okòòwò egbògi olóró. Lára rẹ̀ láti rí cocaine, heroin, methamphetamine àti ephedrine láàrin orílẹ̀-èdè Nàìjíríà sí Brazil, Ghana, South Africa, Mozambique àti Europe. Wọ́n ní ó sá kúrò ní Nàìjíríà lọ sí South Africa nígbà tí ó gbọ́ wípé wọ́n ti mú ọ̀kan lára àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́, Sulaiman Ọba, ní pápákọ̀ òfurufú ìpínlẹ̀ Èkó ní ọjọ́ 25 oṣù kẹjọ níbi ìgbìyànjú àti gbé egbògi olóró oníwọ̀n kìlógíráàmù 25 kọjá sí South Africa. Nípasẹ̀ àtìlẹ́yìn àwọn aláṣẹ South Africa ní ọwọ́ fi tó Hakeem Babatunde Salami. Wọ́n gbẹ́sẹ̀ lé lára àwọn ohun ìní rẹ̀. Lára rẹ̀ ni ilé rẹ̀ tí ó wà ní Sùúrùlérè, ìpínlẹ̀ Èkó. Yàtọ̀ sí Sulaiman, Godwin Edet Matthew náà wà lára àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ tí wọ́n fi sí àhámọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels. Adelé alága fún alámòójútó ìwé ìrìnnà Nigerian Immigration Service (NIS) Caroline Adépọ̀jù ti darí ìwádìí lórí awuyewuye tó ń lọ lọ́wọ́ lórí àwọn òṣìṣẹ́ NIS ní lára àwọn ẹ̀ka wọn káàkiri orílẹ̀-èdè. Wọ́n sọ eléyìí nínú àtẹ̀jáde tí agbẹnusọ NIS Dókítà Adédọ̀tun Arídẹ̀gbẹ́ gbé jáde ní ọjọ́ Àbámẹ́ta ní ìlú Àbújá. Adépọ̀jù tí ó fi ẹ̀hónú rẹ̀ hàn darí ìwádìí oníkíákíá lórí ẹ̀sùn yìí, pàápàá jùlọ lórí bí wọ́n ṣe kọ̀ láti tẹ̀lé àṣẹ mínísítà lórí gbèdéke fún ṣíṣe àgbékalẹ̀ ìwé ìrìnnà.
ó ní lẹ́yìn tí wọ́n yanjú gbogbo àwọn tí ó fi orúkọ sílẹ̀ tẹ́lẹ̀ fún ìwé ìrìnnà káàkiri orílẹ̀-èdè gẹ́gẹ́ bí àṣẹ mínísítà abẹ́nú Olúbùnmi Túnjí Òjó ni wọ́n fún wọn ní gbèdéke ọ̀sẹ̀ méjì láti fi yanjú ìforúkọsílẹ̀ àti àgbékalẹ̀ ìwé ìrìnnà tuntun gẹ́gẹ́ bí mínísítà ṣe ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ọjọ́ 4 oṣù kẹwàá. Mínísítà àti àjọ NIS pèsè ojú ìlà fún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ sí ará ìlú kí wọ́n ṣe àfisùn òṣìṣẹ́ NIS tí ó bá ṣe àṣemáṣe. Bẹ́ẹ̀ ni àjọ NIS náà ń ṣe àbójútó bí àwọn òṣìṣẹ́ wọn ṣe ń tẹ̀lé ìlànà yìí káàkiri orílẹ̀-èdè àti ní òkè òkun. Adépọ̀jù ní àwọn tí wọ́n bá fẹ́ ṣe àtúnṣe ìwé ìrìnnà tí wọ́n pàdánù tàbí àtúnṣe orúkọ nìkan ni ó lè pẹ́ díẹ̀. Ó wáá rọ ará ìlú láti kàn sí iléeṣẹ́ NIS nípasẹ̀ ojú ìlà tàbí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ bí ó bá ní ohunkóhun tí ó rú wọn lójú láti ṣe àfisùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àjọ ẹgbẹ́ àṣà ilẹ̀ Ìgbò lágbàáyé Ohanaeze Ndigbo Worldwide ti ṣe àfihàn èròǹgbà wọn àti ní ìpàdé pẹ̀lú Ààrẹ Bọ́lá Tinubu láti lè bẹ̀bẹ̀ lórí ìyọ̀ǹda adarí ẹgbẹ́ ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Maazị Nnamdi Kanu. Ààrẹ Ohanaeze Emmanuel Nwayawu sọ èyí ní ọjọ́ Àbámẹ́ta níbi ìbẹ̀wò sí ọ̀dọ̀ adarí tó ga jùlọ fún ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ẹkùn gúúsù ìlà oòrùn tí ààrẹ Aláyélúwà Eze Ihaichukwu Nwokenna láti ìpínlẹ̀ Abia darí. Ó ní ìpàdé pẹ̀lú ààrẹ dá lórí gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní ẹkùn gúúsù ìlà oòrùn. Nwayawu ní ìgbésẹ̀ láti bẹ̀bẹ̀ fún yíyọ̀ǹda Nnamdi Kanu kúrò ní àkàtà àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ṣe pàtàkì látàrí bí ètò ààbò ṣe fojoojúmọ́ mẹ́hẹ sí i ní ẹkùn yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ó ní àwọn kan ń lo orúkọ Kanu láti fi hùwà ọ̀daràn, bẹ́ẹ̀ ìmọ̀tara wọn nìkan ni wọ́n ń lépa. Ó ní bí wọ́n bá ti yọ̀ǹda Kanu kí àwọn wá wo ẹgbẹ́ tàbí àjọ kankan tí ó tún máa gbé ìgbésẹ̀ àti dàlúrú pẹ̀lú orúkọ Kanu. Ṣùgbọ́n ní ọjọ́ Àbámẹ́ta ni a gbọ́ wípé ikọ̀ ológun Operation Udoka kejì ṣe gbáléǹgbàta sí ibi ìpàgọ́ àwọn adàlúrú ní ìlú Imo ìpínlẹ̀ Anambra. Wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú afurasí kan. Bákan náà ni wọ́n rí àwọn ohun èlò tí wọ́n fi ń pèlò àdó olóró gbà pẹ̀lú alùpùpù, oúnjẹ àti àwọn ohun èlò mìíràn ní ibi ìpàgọ́ yìí. Igbákejì adelé agbẹnusọ adarí ológun Ọ̀gágun Jonah Nwakalu fìdí ẹ̀ múlẹ̀ lánàá wípé ìkọlù yìí wáyé ní agbègbè Lílù àti Igbó Osumoghu ní ìjọba ìbílẹ̀ Orsu ìpínlẹ̀ Imo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Olùdíje du ipò ní ilé ìgbìmọ̀ ìjọba àpapọ̀ fún agbègbè Bende nínú ìdìbò ọdún yìí lábẹ́ òṣèlú Action Alliance, Honorable Ifeanyi Igbokwe ti ké sí ọ̀gá ọlọ́pàá yányán àti adarí gbogbogbò fún àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS láti ṣe àwárí àwọn tí wọ́n ń ṣe àfarawé rẹ̀ impersonation nílé ẹjọ́ lórí àbájáde èsì ìdìbò. Níbi ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lánàá ní ìlú Àbújá ni Igbokwe ti sọ wípé òun kò pe ẹ̀sùn kankan ní ilé-ẹjọ́ tribunal tako èsì ìdìbò. Ó ní tipẹ́tipẹ́ ni òun ti gba kámú lórí àṣeyọrí Honorable Benjamin Okezie Kalu tí ó ti di igbákejì agbẹnusọ aṣojú-ṣòfin. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ó jẹ́ ìyàlẹ́nu láti máa kà nínú ìròyìn wípé òun pe ẹjọ́ tako Kalu. Fún ìdí èyí ni òun ṣe ń ké gbàjarè wípé òun kò lọ́wọ́ nínú ìpẹ̀jọ́ kankan, wọ́n ṣe àfarawé lásán ni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Pásítọ̀ kan láti ìjọ Christ Liberty Evangelism ní Roscoe Ìyànà Ìyẹ́sí Ọ̀tà ìpínlẹ̀ Ògùn, Oyenekan Olúwaṣèyí pẹ̀lú àwọn mẹ́ta mìíràn ni wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú látàrí wípé wọ́n ká agbárí èèyàn mọ́ wọn lọ́wọ́ ní agbègbè Ṣajẹ ní ìlú Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn. Ìròyìn jábọ̀ lánàá wípé Olúwaṣèyí, Ibrahim Agbowẹ́wẹ́, Sulaimon Ògúnbùnmi àti Gàfárì Akínsànyà ní ọwọ́ ikọ̀ ọlọ́pàá tó ní òwúrọ̀ ọjọ́ Àbámẹ́ta. Ẹnìkan ní iléeṣẹ́ ọlọ́pàá sọ fún akọ̀ròyìn wípé àwọn afurasí yìí ní àwọn fẹ́ lo agbárí yìí fún ètùtù.
Ó fi kún un wípé lẹ́yìn ìtanilólobó lórí ìgbésẹ̀ àwọn wọ̀nyí tí ó mú ìfura dání ni ọlọ́pàá ráwọ́ tó wọn. Yàtọ̀ sí agbárí èèyàn, bákan náà ni wọ́n rí ìkòkò ńlá, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry àti ẹran àgbò gbà ní àkàtà àwọn afurasí tí wọ́n sì kó lọ sí àgọ́ ọlọ́pàá. Agbẹnusọ ọlọ́pàá Ọmọlọ́lá Odùtọ́lá fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ bí ó ṣe sọ wípé àwọn afurasí mẹ́rẹ̀ẹ̀rin ti jẹ́wọ́ sí ẹ̀sùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ti ké sí alága àjọ elétò ìdìbò Independent National Electoral Commission (INEC) akàwégboyè Mahmood Yakubu kí ó tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ lórí ṣíṣe àkọọ́lẹ̀ èsì ìdìbò láti ìpínlẹ̀ Imo, Kogi àti Bayelsa sórí portal Result Viewing Portal. Akọ̀wé ẹgbẹ́ PDP Débọ̀ Ológunàgbà ni ó pè fún ìgbésẹ̀ yìí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lánàá ní ìlú Àbújá. Ológunàgbà ní ẹgbẹ́ òṣèlú PDP ti fìdí ọ̀rọ̀ Yakubu múlẹ̀ wípé INEC yóò ṣe àmúlò lónípẹrẹwu ẹ̀rọ BVAS àti portal fún àkọọ́lẹ̀ gbogbo ìbò gómìnà tí ó bá wáyé ní Imo, Bayelsa àti Kogi. PDP ní Yakubu yóò rojọ́ bí ó bá yẹsẹ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ nítorí èyí jẹ́ ìlànà òfin láti ṣe àmúlò ẹ̀rọ fún èsì ìdìbò. Àwọn kò sì ní gba àwáwí kankan láti ọ̀dọ̀ àjọ elétò ìdìbò bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé òun ní ìgbàgbọ́ wípé àwọn yóò ṣe àṣeyọrí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká olórin ilẹ̀ Nàìjíríà David Adeleke tí gbogbo ènìyàn mọ̀ sí Davido ti fìdí ẹ̀ múlẹ̀ wípé òun pẹ̀lú ìyàwó rẹ̀ Chioma Rowland bí ìbejì. Ọjọ́ Ẹtì tí ó kọjá ni ìròyìn jẹ jáde wípé olórin yìí pẹ̀lú ìyàwó rẹ̀ bí ìbejì ọkùnrin kan obìnrin kan ní ilẹ̀ United States. Èyí ni ìgbà àkọ́kọ́ tí Davido yóò fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ bí ó ti sọ níbi ayẹyẹ United Matters event tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta wípé ara òun pẹ̀lú ìyàwó òun gbọ̀n nígbà tí àwọn kọ́kọ́ gbọ́ wípé ìbejì ni ó ń bọ̀ lọ́nà. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìpèníjà tí ó kojú nígbà tí ó pàdánù ọmọkùnrin rẹ̀ ní oṣù kẹwàá ọdún tí ó kọjá, Davido ní oṣù kẹwàá ọdún tí ó kọjá tí òun pàdánù ọmọkùnrin òun ni òun bí ìbejì ní oṣù kan náà ọdún yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́ ìyẹn comment kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.